مركزي 1 2 3 مركزي 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 كنت أنت المنى مركزي مركزي جئتنا بالهدى والثنى فانقذا قومنا من عمى خلصا قومنا من ردى واحمنا تحت قول للحمى سر بنا للرقي والعلا خذ بأيدي الورى للسما في العلوم والنظام والأمل للسما. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aku dédé àsìkò yìí. À ń bẹ ní ìlú Sakete ní àdúgbò Ìdágbàwó nípínlẹ̀ Plateau lórílẹ̀-èdè Benin olómìnira. Inú ọgbà ńlá eléyìí tí ń ṣe ti Markaz Ta'alim al-Arabi al-Islami. Ọgbà ńlá eléyìí tí a fi ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam àti èdè Lárúbáwá. Òun náà ni à ń bẹ báyìí tó sì ṣe ká ní wípé àwọn bàbá wa tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ wọ́n ti di olóògbé. Àwọn bàbá wa ṣètò Sani kí Ọlọ́run ọba kí ó bá wa dẹ̀lẹ̀ fún bàbá. À ń bẹ níbí yìí ní ọjọ́ tòní látàrí wípé bí ọmọ bá kí ẹ̀kọ́ tí ẹ̀kọ́ rẹ̀ pé dáadáa tó sì ṣe ìdánwò tí ó sì yege ìdánwò ọ̀hún, ẹ̀tọ́ náà ni wípé kí ó gba ìwé ẹ̀rí rẹ̀ sí ọwọ́. Ìdí nìyí tí àwọn elétò Markaz ọ̀hún fi ṣe àgbékalẹ̀ ètò ńlá gbàǹkọ̀gbì eléyìí tí yóò wáyé ní ìlú Sakete níbi tí a wà yìí látàrí kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún kí wọ́n lè gba ìwé ẹ̀rí wọn dání. Bẹ̀rẹ̀ láti ìwé ẹ̀rí eléyìí tí ó kéré jù tí a mọ̀ sí ẹ̀kọ́ ibtidai tí àwọn olóyìnbó Faransé wọ́n ń pè ní CEP tí àwọn olóyìnbó Gẹ̀ẹ́sì ń pè ní primary. Lẹ́yìn ẹ̀ ó kan ìwé ẹ̀kọ́ eléyìí tí a mọ̀ sí al-Idadi tí a tún ń pè ní al-Mutawasito tí àwọn olóyìnbó Faransé ń pè ní BEPC tí àwọn olóyìnbó Gẹ̀ẹ́sì ń pè ní secondary. Lẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kan náà ló kan àwọn tí wọ́n tún lẹ́tọ̀ọ́ sí ìwé ẹ̀rí eléyìí tí ó jẹ́ ńlá ti Sanawi tí a mọ̀ sí BAC ní orílẹ̀-èdè Faransé, WAEC ní ọ̀dọ̀ àwọn olóyìnbó Gẹ̀ẹ́sì. Sunna TV Yoruba ń bẹ ní Markaz lónìí láti fi ọ̀rọ̀ wá ọ̀kan àbí méjì nínú àwọn tí a bá bá lẹ́nu wò látàrí ká lè máa bí ètò ọ̀hún yóò ṣe lọ àti pé pàápàá irú ọjọ́ wo náà ni wọ́n ṣe ètò ìpàdé ńlá yìí sí. Ẹ máa bá mi kà lọ. مركزي 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 كنت أنت المنى مركزي. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo jẹ́ olóòtú ilé ẹ̀kọ́ ńlá tí a ti ń kọ́ èdè Lárúbáwá àti Al-Qur'an àti ẹ̀sìn Islam tí orúkọ ń jẹ́ Markaz tí ń bẹ ní ìlú Sakete ní orílẹ̀-èdè Benin Republic. Wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti máa gbọ́ káàkiri lórí àwọn rédíò àbí inú WhatsApp ni àbí inú Facebook ní wọ́n ti máa rí díẹ̀díẹ̀ ní pé Markaz Sakete ó ń palẹ̀ mọ́ àti ṣe ayẹyẹ ìgbéwò ẹ̀rí fún àwọn ọmọ tí wọ́n ti jáde nílé ẹ̀kọ́ Markaz. Àwọn tó gba ìwé àkọ́kọ́ tá ń pè ní ash-shahadatul ibtidaiya láwọn Faransé ń pè ní CEP. Àwọn tó gba ìwé kejì tá ń pè ní ash-shahadatul mutawassita táwọn Faransé ń pè ní BEPC. Àwọn tó sì gba ìwé kẹta tá ń pè ní ash-shahadatul thanawiya táwọn Faransé ń pè ní BAC. Gbogbo àwọn eléyẹn láyé fún wọn ní ìwé ẹ̀rí wọn papọ̀ ní ìjọ Sátidé tí ń ṣe ọjọ́ 24 oṣù kejì tí a wà nú ẹ̀yìn ọdún 2024. Kí Ọlọ́run kó dákun àtàwa àtẹ̀yìn, Ọlọ́run kó ṣọ́ wa ju ìgbà náà lọ. Ẹ wá rí ayẹyẹ yìí báyìí, ayẹyẹ méjì ni àmọ́ ìwé ẹ̀rí tá a fẹ́ pè nìkan ló borí ń bẹ̀. Sábà pé Markaz Sakete lọ́dún tí àwọn bàbá ṣe dálẹ̀, àwọn bàbá wa
àlọ́mọ́ nígbàgbé Sheikh Shit Thani ọlọ́run kó bá wa fọnú fún kẹ́ wọn kó bá wa ṣàmójúkò fún wọn kó ṣe sáré wọn ní àbàtà àlìjánnà. Nígbà tí wọ́n ti dálẹ̀ ẹ̀kọ́ ilẹ̀ wọ́n dálẹ̀ ní 1942 àwọn onígẹ̀ẹ́sì wọ́n máa pè ní 1942 ni wọ́n dálẹ̀ ilé-kéwì kalẹ̀ kó tó di pé orílẹ̀-èdè Benin yóò gba òmìnira rárá ni wọ́n ti dá kalẹ̀. Kódà nígbà náà ilẹ̀ Benin tó ń bẹ lábẹ́ ìjọba Faransé nígbà náà kò tí ì gbòmìnira. Àwọn ìjọba Faransé wọ́n sì wá dá ilé-kéwì náà mọ̀ tí wọ́n fún àwọn bàbá ní ìwé ẹ̀rí pé a fún ẹ láṣẹ a yọ̀ǹda fún ẹ kó dá ilé-kéwì Al-Qur'an kalẹ̀ sí Ìdàgbà ó nílùú Sakete. Nígbà wo ni wọ́n ṣe bẹ́ẹ̀? Ní 1946 èyí tá à ń pè ní 1946 ní èdè Gẹ̀ẹ́sì. Látìgbà náà ilé-kéwì ó ń bẹ ní dúró tó sì ń ṣe gudugudu méje yàrá mẹ́fà láti mọ kọ́ àwọn ní kéwù. Ó ń ṣe wàhálà gan, kò wá kú títí dòní. Kódà kò ṣẹlẹ̀ ní pé ọdún kan wáyé tani pé kò sí kéwù ilé-kéwù náà. Kódà oṣù kan ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí àfi báwọn ọmọ bá gbà sí mi nìkan lókù. Gbogbo ń lọ déédéé. Yóò láwa kà nínú àwọn tó ti jáde nínú ilé ẹ̀kọ́ yẹn àlèkà àwọn àkàìmọ̀ ẹni ni wọ́n. Ọlọ́run nìkan ló mọ iye wọn. Tó sì jẹ́ pé ìlú náà bílẹ̀ Benin gan ó jẹ́rìí sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì kódà ilẹ̀ Nàìjíríà náà pàpà àwọn náà tó jẹ́rìí sí bẹ́ẹ̀ àtàwọn ìlú mi gẹ́gẹ́ bí Côte d'Ivoire àbí Gabon àti Congo. Gbogbo wọn náà mọ̀ pé àwọn Markaz wọn bẹ ní gbogbo àwọn ìta ń sọ yìí. Káwọn tó àjẹ tó sọ àwọn ilẹ̀ Lárúbáwá ní oríṣiríṣi. Káwọ́ sún lónìí láti 1942 1942 wá di 2024 tàbá wọ ọdún lẹ́ẹ̀kan náà ó di 82 tá à ń pè ní ọdún méjìléní ọgọ́rin. A sọ pé àkárílé ẹ̀kọ́ kan iléeṣẹ́ kan ó lo 82 ans ọdún méjìlélọ́gọ́rin láyé. Kì í ṣe nǹkan kékeré. Ó yẹ kí ká gbárùkù tì ká sì tún ràn lọ́wọ́ kó lè tún máa lọ òkè jù bẹ́ẹ̀ lọ. Ohun tó ti lóró ọdún yẹn ó fi hàn wá ń pè pẹ̀lú ògo Ọlọ́run tá bá múra sí tá bá bójútó tá dúró tì pẹ̀lú ògo yóò tuntun ẹ̀mí ó tó kù jù bẹ́ẹ̀ lọ. Kí Ọlọ́run bá kọ́dà kó gbogbo àwọn bàbá tí wọ́n gbéṣẹ́ nìkan kalẹ̀ àtàwọn àfáà tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n bá wọn iṣẹ́ pàtàkì jùlọ àwọn bàbá wa Khalifa Sheikh Fatih Shit Thani rahimahullah àti gbogbo àwọn àfáà tó bá wọn ṣiṣẹ́ Ọlọ́run gbogbo wọn papọ̀ Ọlọ́run àwọn tó tẹ̀lé al-qiyamah kó bá wa kẹ́ wọn kó bá gẹ̀ wọn kó yọ́nú sí àbọ̀ wọn. Mo rò pé ayẹyẹ yìí ó jẹ́ ayẹyẹ ńlá kan yẹn pé àwọn èèyàn ó wá láti ọ̀tún látòsì láti inú Benin láti ẹ̀yìn òdìyẹ Benin. Tá a bá rántí èyí tá a ṣe ní 1916 tá à ń pè ní 2016 lọ́hùn ẹ̀yẹn rúpọ̀ títí ó lé ní 6,000 èyàn pé 6,000 àwọn ẹ̀ tí wọ́n wá. Àwọn ẹ̀ tá à ń retí lọ́dún nísìnyí a ní bóyá yóò tó 10,000 ashatalaf yẹn ní 10,000 àwọn ẹ̀ tá à ń retí pé ó fẹ́ wá fún ayẹyẹ báyìí ó pọ̀ gan tí ṣe nǹkan kékeré. Kí Ọlọ́run bá kó bá mú ìjọ́nà dání kó sì bá a ṣe ní rọrùn. Gbogbo àwọn tí ó wà látòkèrè láti ibikíbi Ọlọ́run wíwá wọn Ọlọ́run kó jẹ́ kẹrù sàlám. Ilé ẹ̀kọ́ tó wá rí bẹ́ẹ̀ yóò mọ nídìí àtìlẹ́yìn yóò mọ nídìí ìrànlọ́wọ́. Èyí tá a mọ̀ ní pé a gbọ́dọ̀ máa fi gbogbo ẹ̀ ká máa sọ pé àwọn ìlú òkèrè àbáwọn arábò lámàretí àtọ̀ṣe nǹkan àwọn ọlọ́lá ń bẹ ní lòtùwà náà Benin wọ́n sì ń bẹ ní Nàìjíríà wọ́n sì ń bẹ ní gbogbo ibi káàkiri. Sunna TV ó ti di sínú gbogbo ayé àti Amẹ́ríkà àwọn yóò máa rí àti Europe wọ́n máa rí àti Asia wọ́n máa rí níbikíbi náà máa rí. Àti pé gbogbo ẹni tó náà bá fún ní ọ̀dà tó sì fún ní arísìkì kí wọ́n dá àkóńtò Ọlọ́run kí wọ́n má gbàgbé ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ ẹ̀kọ́ yìí ilé ẹ̀kọ́ tó wà tipẹ́ ni tó sì ṣe pípọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù nílùú oríṣiríṣi pàtàkì jùlọ àbáde mú plateau kẹ mú Wembe kẹ bọ́ sí littoral ẹni pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí obi tó ti ṣe kó tó wà jímọ̀ ni o àbí mọ́sálásí tó ń ṣe láti ìbí nìkan ni o ẹni pé àwọn Markaz wọn kópa ń bẹ̀. Bẹ́ẹ̀ bá tún kó bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bọ́ sí Nàìjíríà ẹ̀ bá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ sí Togo ẹ̀ bá wọn bẹ́ẹ̀ bọ́ sí Côte d'Ivoire ẹ̀ bá wọn bẹ́ẹ̀ bá sí Niger ẹ̀ bá wọn kò síbi tẹ́rí wọn. Ọlọ́run kó dákun Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run kó fẹ́ àlùbáríkà sí kó sì gbà ní ọ̀dọ̀ wa. A rí ti gbọ́ àwọn nínú rẹ̀ àwọn tó lọ́n bá dá lóhùn kí wọ́n wá ran ilé ẹ̀kọ́ lọ́wọ́ ó ní díran lọ́wọ́. Kódà àwọn ọmọ tó ń bẹ̀m̀bẹ̀ láwọn ọmọ jẹ́ pé wọn ò ní bàbá àbá àwọn míì gan pa jẹ́ pé àwọn òbí wọn ò ní kankan tí wọ́n kà á gbé wọn sínú ọgbà jẹ́ pé inú ọbẹ̀ làwọn ń sùn àti jẹ àti mu wọn kò rọrùn. Òǹkà wọn ó tó 150 yẹn pé tó bá ti bá inú ìsìn náà báyìí àmọ́ tí ìsìn bá ti parí bá ti dé ibẹ̀ mọ̀ ń kún ni alẹ́ báyìí ẹ̀rí wọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹpẹtẹ lóríṣiríṣi ní ọdún oríṣiríṣi ògbọ́n náà wá kọ́ ìmọ̀ Islam ni
ọlọ́run jẹ́ kí a lè ríṣẹ́ náà ṣe kó rọrùn àmọ́ nígbà tí a bá fọwọ́ fi wé ọwọ́ pẹ̀lú ògo ọlọ́run àti pé ọwọ́ yóò sì mọ́ a gbé ara lé ọlọ́run a sì gbé ọkàn lé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ nínú rẹ̀ pé bẹ́ẹ̀ bá ti ran lẹ́ẹ̀kan náà lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run ìdàgbàsókè yóò bá ìsìlámù yóò tó lọ wájú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run yóò fún yín ṣe ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́ a dúpẹ́ fún yín gan ọlọ́run bá ṣe ní ẹ̀san rẹ̀ o. tẹ̀rẹ́ ilé ìdárayá tẹ̀rẹ́ ńlá ti Sakete ibẹ̀ ni àgbàyẹ̀ sínú pé ẹ̀rọ ti pọ̀ jù àfẹ́ kí àríbi páàkì mọ́tò sí àríbi tí kí ní àfẹ́ kó ṣẹlẹ̀ àfi lọ gba ilé ìdárayá ni mo sì rò pé aago 9 pẹ̀lú ògo ọlọ́run á ti tẹ̀ bẹ̀rẹ̀ torí àwọn ọmọ tí a fẹ́ kó jáde níjọ́ náà wọ́n lé ní 130 pé 130 láwọn ọmọ tí ó jáde níjọ́ náà pé nǹkan ńlá ni ọlọ́run yóò fún wa ṣe yóò sì ṣe gbọ́ ní ìrọ̀rùn. A kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní ojú amóhùnmáwòrán Sunna TV. À ń kí yín sí inú ọgbà wa yìí, inú ọgbà Markaz ní ìlú Sakete tí àwọn bàbá wa Sheikh Shitufani tí wọ́n dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà ni wọ́n ti gbàbí kọjá tó sì já sí wípé àwọn bàbá wọn a máa ṣe hafla èyí tí a ń pè ní àjọyọ̀ ìpín ìwé ẹ̀rí fún àwọn ọmọ tí àwọn bàbá ti fẹnu ẹ̀ lélẹ̀ ní àti ojú ayé wọn. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ hafla yìí lọ́lá wípé èyí wọn náà ní ń jẹ́ kí ará alé àti ará àta kó lè mọ̀ wípé ọmọ kẹ́kọ̀ọ́ ó sì kẹ́kọ̀ọ́ yọrí ló fi yóò gba ìwé ẹ̀rí tí àwọn tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń jẹ́rìí sí wípé àáfàá ni ẹni yìí ó ti ní kápá àti lè máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́. Ìsìn ọdún kẹjọ ni tí a ti ṣe hafla gbẹ̀yìn ni a fi wá ń kéde fún gbogbo yín ará ilé, gbogbo ẹ̀yin tí ẹ lọ́mọ ní àbí ẹ̀yin ẹbí àwọn ọmọ kọ̀ọ̀kan àbáwa náà tí a ti kéwú níbí tẹ́lẹ̀ tí a ti lọ tó sì já sí wípé ẹ̀mí wa ń bẹ láyè ibi tí a ti jáde yìí. À ń ké pè yín wípé kí ẹ má jìnnà sí wa, gbogbo yín la pè pátápátá fún hafla ti ọdún ní. Gbogbo ará ilé àti àwọn àlejò, gbogbo àwọn ẹni wa pé kí gbogbo wa kí a jáde wìtìwìtì níjọ́ náà kí a fi àjọ ṣàjọyọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí kó lè jẹ́ ìwúrí fáwọn ọmọ ni àti fún àwọn òbí wọn kó sì tún lè jẹ́ ìwúrí fún àwọn míì náà tí ó tún máa wá sínú ọgbà yìí nítorí pé inú ọgbà yìí pẹ̀lú ọjọ́ eré ẹ̀ àyè kan ni tí ń tọ́mọ bó ti ṣe yẹ sì ń tọ́mọ sí ìlànà Islam. Gbogbo àwọn ọmọ tí wọ́n bá jáde ní lọ́lá àdúrà tí àwọn bàbá tó dáyé ilẹ̀ tí wọ́n ti ṣe kalẹ̀ àkíyèsí tá a ṣe ni wípé ọlọ́wọ́n ọba máa ń kún wọn, àlùbáríkà sì máa ń bẹnu mímọ́ wọn. Ǹjẹ́ kí ọlọ́wọ́n ọba kó kún wa láyè yìí kó jẹ́ kí oore rẹ̀ títí ń sọ̀kalẹ̀ síbí kó túbọ̀ kó tún máa sọ̀kalẹ̀ títí lọ láíláí. Gbogbo àwa lọ́kàn eléjì tá à ń náwó sínú ọgbà yìí kí ọlọ́wọ́n ọba kó san gbogbo wa lẹ́san. Gbogbo ohun tá à ń ná ká mọ̀ dájú wípé ẹ̀san àjẹ ìjẹtán ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n yóò san ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo orí tí ọlọ́wọ́n bá ti ṣe fún wa ìkan ò ní bàjẹ́ o. Gbogbo ohun tá a bá sì ná sọ́gbà yìí ká mọ̀ pé ẹ̀san rẹ̀ àdìpèlé náà ni ọlọ́wọ́n ọba yóò máa san ẹnì kọ̀ọ̀kan wa. Ǹjẹ́ kí ọlọ́wọ́n ọba kí kó kún wa o kó máa bẹ pẹ̀lú wa. Akíní òkú tí ọ̀la. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ wá rí ayẹyẹ yìí tí a fẹ́ ṣe nínú 24 oṣù kejì ọdún 2024 ní orí pápá ìgbábọ́ọ̀lù ti Sakete náà ni a ti fẹ́ ṣe. A wá rọ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àti gbogbo ẹni tí ò jẹ́ mùsùlùmí náà tó sì nífẹ̀ẹ́ sí àwọn ọmọ ìyá wa kejì náà tó mọ̀ pé ayẹyẹ yìí ó ṣeéṣe kó nípìn ní agboolé tòun pé kí gbogbo náà kájọ péjú ká pèsè síbẹ̀ ní 24 février tí ń jẹ́ ọjọ́ sátidé lórí pápá ìgbábọ́ọ̀lù ti Sakete kí Ọlọ́run ọba láàánú kó jẹ́ kí á ju ọjọ́ náà lọ. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo jẹ́ ọmọ bíbí ìlú Àjàṣẹ́, bákan náà mo sì jẹ́ akẹ́kọ̀ọ́ kan nínú àwọn akẹ́kọ̀ọ́ Markaz. Mo sì wà nínú àwọn tí ó fẹ́ kópa nínú ṣàhádà tí a fẹ́ ṣe ní le 24 février tí a wà yìí.
ìpele mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ gbà, ìpele ìtìdáíyà àti ìdàdíyà àti tànàwíyà mẹ́tẹ̀ẹ̀ta náà ni mo fẹ́ gbà. Àwa rọ gbogbo àwọn ìyá wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa kí wọ́n jáde wá láti wá ràn wá lọ́wọ́ kí ayẹyẹ náà kó lè kún régé, kó lè jọ dùn fún gbogbo wa. Torí pé eléyìí àmì kan ni Markaz tún fẹ́ gba bẹ́ẹ̀ fẹ́ ṣe kí ni o, ó fẹ́ wá ṣe ọdún tí a ti dá ọgbà yìí kalẹ̀. Àwa rọ gbogbo wa kí a jáde wá láti wá ràn wá lọ́wọ́. Mo wà láàrin àwọn ẹni tó fẹ́ bá wọn gba ṣàhádà yìí báyìí, ìfìdáyà àti ìdàdíyà. Sáwá rọ gbogbo àwọn òbí wa ká jáde kẹwàá tì wá lẹ́yìn ní ọmọdé ní àgbàlagbà, ká sì jáde ní àwọn ẹ̀gbọ́n wa náà ká wá mímọ̀. Ànábì Muhammad sallam ọ̀nà utlubul ilm min mahdi ila lahdi, kò sí mo ti dàgbà níbi mímọ̀ ká kọ́ ẹ̀kọ́ al-ilmu bita'allumi, òun nǹkan tí Ànábì Muhammad sallam tó sọ nìyẹn. Mo jẹ́ ọ̀kan nínú ọmọ akẹ́kọ̀ọ́ ní Markaz al-Arabi al-Sakete. Markaz taari yìí ọgbà kẹni tó fẹ̀ tó já sí wípé à ń fẹ́ gbogbo ìjẹni kọ̀ọ̀kan wa tó já sí wípé a wà àti bímọ lọ́kùnrin a sì ti bímọ lóbìnrin. À ń fẹ́ pé kí ẹ kọ́ àwọn ọmọ wa sí ilé ẹ̀kọ́ yìí, kí a wá kọ́ ẹ̀kọ́ mímọ̀ nípa ẹ̀sìn Islam, kí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí kó ba lè dáa. Àrí Markaz tá a wá rí yìí pẹ̀lú ògo ọba Allah 24 Février a ṣe hafla ní inú ọgbà yìí, kí ọba Allah kí ó jẹ́ kí ọjọ́ náà jẹ́ kí ó dáa fún ìjẹnìkọ̀ọ̀kan wa. Àrí lábẹ́ eléyìí à ń fi eléyìí a fi ń pe wo ìjẹnìkọ̀ọ̀kan wa, láwa tí a jẹ́ òbí, láwa tí a jẹ́ ẹ̀gbọ́n, láwa tí a jẹ́ àbúrò, láwa tí a jẹ́ dédé náà, ẹ dákun ẹ jẹ́ gbìyànjú jẹ́ kí ẹ bá kópa ní ọjọ́ yìí, kí ọjọ́ yìí kó ba lè yẹ èmi àti yín. Àwa bí ọba Allah ọjọ́ yìí Ọlọ́run jọ́ yẹ èmi àti yín láyé àti ní ọ̀la al-qiyama. Ọ̀rọ̀ yẹn ni kí a ṣàdúrà fún iléeṣẹ́ Sunna TV tí ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Ọlọ́run ló mọ iye ẹni tó ti tara Sunna TV mọ̀nà. Ọlọ́run dákun iléeṣẹ́ náà tó Ọlọ́run nínú wa rẹ̀ sí o, Ọlọ́run nínú wa rẹ̀ sí o. Pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ sábàbí tí kí lè fi ń jẹ́ ìṣẹ́ yẹn pé Yorùbá náà ní ilé TV tí ń fún yín sọ̀rọ̀ ẹ̀sìn, kò ṣe nǹkan méjì àfi ìmọ́lẹ̀sìn ohun tó pamọ́ sáwọn ẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n sì mọ ibi tí wọ́n ti lọ gba ẹ̀kọ́ ẹ̀ àtàǹfààní ẹ̀, wọ́n wà nù yàrá wọn. Kódà ibi kí wọ́n bá wà bí wọ́n gbé fóònù wọn, wọ́n sì mọ tẹ́ báyìí, wọ́n sì mọ wo Sunna TV, ẹ̀kọ́ oríṣiríṣi láwọn ojúlówó àfà oríṣiríṣi, àwọn dọ̀kítọ̀ oríṣiríṣi, àwọn sàmúlọ́gù oríṣiríṣi jẹ́ pé gbogbo wọn àwọn tí nǹkan sì yé dáadáa ni wọ́n ń sọ̀rọ̀ lórí Sunna TV. Àwọn tí wọ́n ṣe iṣẹ́ yìí pàtàkì jùlọ ẹni wa àwọn jùlọ ọ̀rẹ́ wa ọmọ ya wa Alhaji Abdulrazak Saifuddin Arikoshi, Ọlọ́run kó bá ṣe àlékún dáadáa fún, kó bá ṣe àlékún oore fún, kó jẹ́ kí irun wọn kó pọ̀ nínú àwùjọ ìmọ̀lẹ̀. Àti gbogbo àwọn àbúrò ẹ̀ pàápàá tí wọ́n wà pẹ̀lú ẹ̀, Yakob àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wọn ṣera wọn lọ́kàn ṣo tí wọ́n jọ ń gbé arúgẹ Sunna TV. Òun náà ní aṣáájú, òun ló wà níwájú, òun ní president, òun ní PDC. Ọlọ́run kó dákun orí ẹ̀ kó má bàjẹ́, Ọlọ́run jẹ́ kí iwájú ẹ̀ kó mọ lọ́wájú kó mọ́ padà sẹ́yìn. Àgbàgbé ẹni wa bákan náà, ọ̀rẹ́ wa bákan náà, àbúrò ẹ̀ tí yẹn pé Alhaji Musa Saifuddin Asaka àtòun náà àti àwọn akí òun náà báwo la ń pè bí ewé kan ewé bá mì lójú omi àmọ́ pé abẹ́ nǹkan kan wà mẹ́ tí ń gbọ́n nìyẹn, ó wà nísàlẹ̀ mẹ́ tí ń dáná sí gbogbo ẹ̀ tí ń kóná sí. Ọlọ́run yóò mọ̀ fún ṣe, Ọlọ́run ní kọ́dá ẹ̀ máa ṣe. Àárọ̀ òun àtẹ̀gbọ́n ẹ̀ kò ní bàjẹ́ o. Àní Sunna TV àti gbogbo àwọn àfáà tí wọ́n wá bẹ̀ tí wọ́n ń ṣe kò ní bàjẹ́, yóò mọ̀ lọ síwájú ni. Gbogbo ẹni tí wọ́n jẹ́ technician tí wọ́n mẹ́tẹ́ ń ṣiṣẹ́, Ọlọ́run yóò mọ̀ fún ṣe, yóò mọ̀ kọ́ yín mọ̀ ṣe, kòńgẹ́lẹ̀ mọ̀ ṣe. Torí iṣẹ́ tẹ́gbẹ́ dání, iṣẹ́ lẹ́dání yàtọ̀ sí pé àtẹ̀ ń ṣiṣẹ́ à ń gba owó oṣù àfihàn àníyàn náà ẹ tún fi sin pé ẹ tún bá Ọlọ́run ṣòwò, nítorí pé ohun tí ń jáde ń bẹ̀ kì í ṣe ẹlòmíì TV mi nǹkan jáde ń bẹ̀ o, àmọ́ kì í ṣe orúkọ ní jáde tí ní jáde o, kì í ṣe ẹ̀kọ́ táwọn èèyàn ń kọ́ lára tí ní ń kọ́ nínú mi o. Ìyàtọ̀ wà náà ẹ tó bọ́lọ̀ ṣòwò pọ̀ Ọlọ́run iṣẹ́ ìta ń ṣe àfi ń wá ojú orí ẹ, Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún yín, ẹ mọ̀ rí ṣe, Ọlọ́run máa fi yín, yóò máa fi yẹ yín iwájú nílé ẹ̀ máa lọ. Ilé náà kò ní jóná o, kò ní dàrú o, àní bí òṣèré o, gbogbo ẹ̀ yóò máa da, yóò máa lọ bá a ti ń fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe. Ẹni tó wà lórí ètò Sunna TV yẹn pé gbogbo àwọn àfáà tí wọ́n bẹ̀ tí wọ́n wá kí lẹ́ẹ̀ ṣe ìgbà ó lẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ tí wọ́n tó gbọ́ ẹ̀ tí wọ́n sì ní kí kó yẹ̀ látijọ́ yìí. Òun ni àbúrò mi Dr. Abdulrahim Shetu Sani, Ọlọ́run yóò máa fún iṣẹ́ o, Ọlọ́run ní kọ́ ọ̀nà wà rẹ̀ sí yàn á máa rí ṣe, yóò máa lọ́wọ́. Gbogbo ayé ń fẹ́ Sunna TV, gbogbo ayé ń ké Sunna TV, ọ̀la pé wọ́n rí àǹfààní ohun tí wọ́n sì rí ń bẹ̀ ó ń dùn mọ́ wọn, pé òdodo ọ̀rọ̀
ọ̀rọ̀ ẹ̀sìn tó jòdòdó òun ni à ń gbọ́ ń bẹ̀ ẹni bá ti ń wo bẹ̀ kò ní yóò wà pé ohun tó bá ti gbọ́ ń bẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì wa Muhammad lòun máa gbọ́ ń bẹ̀ sallallahu alaihi wasallam Ọlọ́run fún wa ṣe yóò máa wà pẹ̀lú Ọlọ́run lè fi wá lẹ̀ o ìlọsíwájú fún Sunna TV. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. tọ́ bó ti jẹ́ òun náà ni èmi àti yín àjọ gbọ́ni. Ìpàdé di ìlú Ìsàkété ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2024 tí à ń bẹ nínú rẹ̀ yìí. Dédé agogo 9 náà ni ìwọ́de ńlá tí à ń pè ní Hafula yìí yóò máa wáyé ní orí pápá ńlá ti ìlú Ìsàkété ìyẹn ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. A rọ̀ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà káàkiri ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé wípé ìròyìn kò tó àmójúbà ẹni bá débẹ̀ òun náà ni ó lè sọ. Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe é ní gánní àfijì ẹni bá débẹ̀ òun náà ló lè ròyìn. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ọ̀nà yín jìn gan ní àwọn ìlú tó jìnnà sí orílẹ̀-èdè Benin, ẹ ó máa ní àǹfààní àti máa rí gbogbo ayẹyẹ yìí wò lórí Sunna TV Yorùbá káàkiri àgbáyé. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Markazi, 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 kunta antal muna, markazi, markazi, jitana bil huda wasana, wasana, fanqizan qawmana min ama, khalisan qawmana min rada, واحمنا تحت قول للحما سر بنا للرقي والعلا خذ بأيدي الورى للسما في العلوم والنظام والأمل للسما